Àjàká padà sí orí oyè. Ọ̀yọ́ keje la wà yìí, àgọ́dọ̀ Ọ̀yọ́ yìí ló di Ọ̀yọ́ keje ni. Ọ̀yọ́ ilé, Ọ̀yọ́ ọ̀rọ̀, Ọ̀yọ́ Àjàká, then Ọ̀yọ́ Ìgbòho, torí Ìgbòho old Ọ̀yọ́ náà lò náà. So wọ́n tẹ Ìgbòho ní 1512. No, wọ́n tẹ Ìgbòho ní 12 something wọ́n tẹ̀. So wọ́n sì jẹ ọba mẹ́rin ń bẹ̀. Ẹ bá dé Ìgbòho, tí a bá rí pé igbó ọba, ẹ rí ìtẹ́ àwọn ọba. Igi ni a wá lọ àwọn igi tó yẹ pé bí èmi ọmọ mi bá jókòó, tá a bá fọwọ́ sí báyìí, a lè ta sowọ́, ọwọ́ lè kanra wọn bí àwọn igi ń tóbi pé. Wọ́n kàn fi ṣe símbọ̀ wípé ibi tí àwọn ọba ń ṣe sí. So wọ́n sì kúrò ní Ìgbòho, ọba mẹ́rin ni a jẹ ń bẹ̀. Aláàfin Sópàsán, a máa ń pè ní Pàsán Oṣó. Aláàfin Ọ̀rọ̀pọ̀tọ̀, obìnrin leléyàn. Aláàfin wọn ò fẹ́ kó jẹ́ pé obìnrin ni, ṣùgbọ́n nígbà tí wọ́n mú dé Ilédì tí wọ́n fẹ́ tẹ̀sẹ̀, nígbà wọn ṣe àṣẹ, ẹ̀pọ̀n àtọkọ wọn bá nídìí ẹ̀. Ẹ̀pọ̀n àti nǹkan obìnrin. Tọkùnrin kò ní nǹkan obìnrin kò sí agbára náà ni. Agbára ni nǹkan bíi ti vanish, ó replace ẹ̀ pẹ̀lú nǹkan ọkùnrin. Ìgbòho dórí oyè tán ló tó di pé kìnìún tó padà. Agbára náà ni. Ó ṣe bójúbójú fún wọn lórí bójú. Ṣùgbọ́n ó ní agbára tó yẹ pé ibi tó bá jókòó báyìí, bí ìgbà tí a bá yẹ pé ìṣó ìwúrọ̀ àwọn kó bẹ̀ ti máa ń rùn. Ẹni Ọ̀rọ̀pọ̀tọ̀. Ẹ̀gún ojú, nígbà Sópàsán jẹ tó wájà, ẹ̀gún ojú jẹ, àwọn pè ní ẹ̀gúngún ojú, ẹ̀gún ojú. Nígbà tí òun kò ń bẹ̀, Ọ̀rọ̀pọ̀tọ̀ bọ́ bẹ̀. Nígbà tí Ọ̀rọ̀pọ̀tọ̀ kò ń bẹ̀ ni a máa ń pè ní Ajíbóyè wà. Ajíbóyè yẹyẹ. A máa ń pè ní Aláàfin Jomijomi náà ni Ajíbóyè wà. Nígbà tó òun kò ń bẹ̀, Aláàfin Jepojepo náà ń pè ní Ajíbóyè 2. Òun náà bọ́ bẹ̀. So lẹ́yìn ìyún wọ́n padà sí Ọ̀yọ́ Ilé padà. Ẹ̀kọ́ Ọ̀yọ́ mẹ́rin nu, Ọ̀yọ́ Ilé ni a lè pè ní karùn-ún tí a tún padà tí a tún lọ tún tẹ̀. Ọgbọ́n ní gbogbo òdo tí a wá tẹ̀ wọ́n, Ọ̀yọ́ Ilé ni ó tóbi jù. Òun náà ni gbogbo reserve forest. Ẹ pé tẹ bá fẹ́ lọ sí Kìṣì, tẹ bá ti kó ń Gbẹ̀tì, tẹ wọ reserve bẹ̀rẹ̀ báyìí títí 7 miles ni lẹ́ẹ̀fìrin ní reserve yẹn lọ́tùn lósì. Ó lè jẹ́ wípé Ọ̀yọ́ Ilé ni gbogbo ẹ̀. Ẹ bá sì jẹ́ pé Ìgbòho lẹ fẹ́ kọrí sí, tẹ bá kó ń Gbẹ̀tì, tẹ bá ti kó ní ẹ̀yìn odi Ìgbẹ̀tì báyìí títí Ìgbòho lọ báyìí. Títí Ìgbòho 27 miles ni Ìgbòho sí Ìgbẹ̀tì. Reserve forest náà ni. Nígbà bá kún nǹkan bíi 5 miles, ẹ wọ́ Ìgbòho àbí 7 miles, ẹ tó ṣẹ̀ṣẹ̀ kúrò ní reserve. Tí wọ́n sì jẹ́ pé Kìṣì ni Kìṣì yà báyìí. Kìṣì 31 miles ni sí Ìgbẹ̀tì. So láti ibẹ̀ náà, ẹ tún rin at least 9 miles ní reserve lọ́tùn lósì, kẹ tó ṣẹ̀ṣẹ̀ já sí gbangba. So old Ọ̀yọ́ ni a fi ń pè ní lódì National Park. Ní tí màá fẹ́ fàyọ́ ń bẹ̀, nígbà tí wọ́n padà sọ́yọ́ Ilé, àwọn ọba yòókù jẹ bíi nígbà bá mú ìwé òun ń kọ gbogbo déètì òun, tó bá pẹ́ padà wà níbi ọ̀túnla àbí anytime this week, not tomorrow. Tẹ́ ẹ bá wá, ń ti kọ kìnìún sílẹ̀ fún yín. Ọ̀rẹ́ pẹ́ ti sọ, abẹ́ pè mí lórí sẹ́ẹ̀tì, ìgbà tí kọ́lẹ̀, tẹ́ ẹ bá kàn kọ́ lẹ́tì ẹ̀ lọ. So ìdí náà, n ti ń jẹ́ Ọ̀yọ́ náà. Àwọn
àwọn irúnmọlẹ̀ tí a máa ń sìn tí a máa ń bọ nígbà náà ní Aláàfin tó bá wà lórí oyè. Ní Ọ̀yọ́ ilé òun. Lọ́yọ̀ ilé wọn ń bọ nínà nígbà Ọ̀yọ́ Àtìbà ní. Àtìbà ló tẹ ibí. Ẹ ti bá wa dárúkọ Ọ̀yọ́ márùn-ún. Ọ̀yọ́ ilé ló àpí ẹlẹ́ẹ̀mejì. Ló jẹ́ mẹ́fà. Ọ̀yọ́ ilé ló fi jẹ́ ìkarùn-ún. Ẹ máa gbọ́ Ọ̀yọ́ Ìgbòho, Ọ̀yọ́ ilé, Ọ̀yọ́ ọ̀rọ̀, Ọ̀yọ́ mẹ̀kọ, Ọ̀yọ́ Ìgbòho, ó di mẹ́rin. Wọ́n gba back to Ọ̀yọ́. Wọ́n padà sí Ọ̀yọ́ ilé padà. Ọ̀yọ́ ilé padà. Ó jẹ́ márùn-ún. Ó jẹ́ márùn-ún. Ok, ó jẹ́ márùn-ún. Nígbà bá wo inú ìwé sá, Ọ̀yọ́ keje ni. Ọ̀nà Ìjàyè ni wọ́n gbà wọlé ńgbà wọ́n ń bọ̀. Ìjàyè orílẹ̀ nìbàdàn. Ọ̀nà bẹ̀ wọ́n gbà sẹ́mi pé gbagba igbó burú igbó dídì gbogbo agbègbè ńgbà náà. Kì í ṣe pé ọ̀nà wa kò sọ́nà. Wọ́n máa ń gán ọ̀nà tí a máa ń lànà ni. Ọ̀nà ni. So ìgbà wọn dé yìí gan ń gbọ́ pé bíi ọdún mẹ́ẹ̀ẹ́dógún ni a tó ṣẹ̀ṣẹ̀ store Aláàfin. Store Aláàfin. Àtìbà náà sì ni the first Aláàfin ní Àgọ́dọ̀yọ́ ní. Tẹ́yí store rẹ̀ ní 1837. Ẹ̀mí yóò gùn fún wa. Ẹ dákun mo ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè. Ní àwọn ìgbà kan wà tó ṣe pé tí n bá wá sọ́yọ́ ń bí wọ́n máa ń sọ pé ìsàlẹ̀ Ọ̀yọ́ àti òkè àfin. Nígbà náà mo wá rí wípé wọ́n bí ìgbà tó ṣe pé kò sí bí ìrẹ́pọ̀ tó. The conflicting area. Bẹ́ẹ̀ you guess right. Ṣé ẹ rí nígbà tí Àtìbà dé wọ́n dé sí ọ̀nà Ìjàyè ni mo sọ wípé wọ́n gbà wọlé. Wọ́n dé sí ibì kan tá à ń pè ní Òkè Ẹlẹ́tù ń bẹ̀. À ń pè bẹ̀ ní Ilé Àròlé Ọba. Ilé Àròlé Ọba lókè Ẹlẹ́tù. So nígbà tí a dé bẹ̀ nígbà tí wọ́n wá rí èéfín kan tí ń rú tú sẹ́mi pé ó ti wù kí jù ó ṣe tó ibi wọn bá ti ń dáná bì kan wọ́n rí ẹ. Wọ́n rí èéfín tí ń rú tú wọn ní bàbá èéfín kan ní màá rú yìí. Bàbá mandate àwọn márùn kan. Ó ní wọn pẹ̀lú àdá ìbọn ó ní wọn trace èéfín lọ. Nígbà wọn dé Aṣògo ní kinní bẹ́ẹ̀ wọ́n fi hàn kan sọ́lẹ̀ ń bẹ̀. Aṣògo ń bi ti First Bank wà gbogbo eré abẹ là ń pè l'Aṣògo. So wọ́n continue nígbà wọn lọ wọ́n dé Àṣìpà wọ́n rí àwọn méjì ẹnìkan wọ́n tẹ̀ rí wọ́n rí ẹ̀gbọ́n tàbúrò wọn sọdẹ débẹ̀ à ń pè ní Ọ̀já àti Ẹlẹ́bú. Ọdẹ là méjèèjì tí wọ́n sọdẹ wá wọ́n wá camp síbẹ̀. So nígbà tí wọ́n débẹ̀ wọ́n rí Ẹlẹ́bú. Bí Ẹlẹ́bú ti rí wọn níbo lẹ ti wá wọ́n ní ọmọ Àtìbà làwọn àwọn wá sí. Bàbá bọ́ sí inú oko ẹ̀ bàbá bẹ́ yangan wọ́n ṣe yangan fún àwọn jẹ. Ibi wọn ti ń jẹ lọ́wọ́ ni Ọ̀já gan ti ìgbẹ́dé tọ́jẹ́gbọ̀n Ẹlẹ́bú. Ó ti rí wọn ní àwọn ọmọ olúwa mi ni kí ẹ lẹ wá ṣe látọ̀yọ́ ilé wọn ní láti bí 20 ọdún náà mà ti dé sí ibì kan báyìí ń bẹ̀. Bàbá ló ràn wọ́n wá Àtìbà ni ó ní káwọn wá wò bí. Nígbà wọn gúnyán wọn jẹun. Ìdí náà tó fi jẹ́ pé àti àwọn ìsàlẹ̀ Ọ̀yọ́ ẹ rí i pé wọ́n jẹ ọlọ́jà. Àgọ́ Ọ̀já eégún ni Ọ̀já àwọn. Wọ́n fi pé wọ́n jẹ alágọ̀ Ọ̀já ọ̀fọ̀ Ọ̀já. Àṣìpà ni táítù tí Àtìbà fún wọn nígbà tó jẹ Aláàfin. Torí àwọn Ọ̀yọ́ nínú àwọn Ọ̀yọ́ Mèsì àwọn mẹ́fà ni látọ̀yọ́ ilé wá. Basọ̀run Àgbákin Sàámú Alápinni Lágọ̀nà Akínikú àti Ọ̀nàmọ̀dékè àwọn méje ni wọ́n. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé yìí wọ́n wá fẹ́ compatible láti lè mú ọkùnrin táwọn bá nìkan mọ̀ máa claim ownership náà lórí.
Aláàfin wa kọ́ tẹ̀ sínú Ọ̀yọ́mèsì àyàn àṣìpà na kírètì àṣìpà kò sí àṣìpà nínú Ọ̀yọ́mèsì right from Ọ̀yọ́dé èyí wọn kàn fi compensate pé kó wà náà àwọn Ọ̀yọ́mèsì ń jẹ́ kábínẹ̀tì Aláàfin council of Aláàfin ọ̀nà àwọn Ọ̀yọ́mèsì jẹ́ so bí Aláàfin ọba ṣe nǹkan kan àwọn Ọ̀yọ́mèsì ní ọkọ̀ọ̀kọ̀ consult àwọn tí irú tí a ní ìsìn bàbá Ìyájì ọ̀nà bàbá Ìyájì head of ọmọọba ọ̀nà Àsokàn father of the king kálukú ló ní iṣẹ́ wọn ojúṣe wọn nínú fún Aláàfin àtún láwọn oyè mi àwọn princes they are princes náà tí mò ń dákọ àwa iná princes ni á àròlé ọba lókè ẹlẹ́tàn ọmọọba náà ni á Aláàfin Abíórò great grandson Aláàfin Abíórò tó rè ní Aláàfin Abíórò ni bàbá wọn ṣùgbọ́n Aláàfin nígbà bá wo náà wé ni tó rè ní 16 something ó ní ó sọ Ṣọ̀ún di ọba l'Ógbómọ̀ṣọ́ ní 16 something ìtàn eléyìí ń gùn díẹ̀ torí pé àlejò ni àwọn tí wọ́n jẹ Ṣọ̀ún bàrìbá ni wọ́n máa ń fa ìyà méjì báyìí ṣùgbọ́n nígbà tí àwọn tí wọ́n jẹ́ tó Ṣọ̀ún tó bá ní Ògbómọ̀ṣọ́ wọn ni Olúgbọ́n àti Àrẹ̀sà àti Oúnjẹ̀rú àwọn baálẹ̀ mẹ́ta tí wọ́n wá l'Ógbómọ̀ṣọ́ nù ṣùgbọ́n nígbà tí kínní dé Ògbómọ̀ṣọ́ ó pa ẹnìkan wọ́n wá pàrókò fún Aláàfin sì ni ọjà bíi court of appeal throughout Yorùbá land wọn ìbá pààyàn l'Abẹ́òkúta wọn ìbá pààyàn n'Íjẹ̀bú tí wọ́n bá rí i pé kéèsì àpààyàn ni wọ́n yan àwọn ọmọ ogun tẹ̀lé wọ́n wá sí ààfin Aláàfin ni ó preside Àrẹ̀mọ ó jókòó lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà Àsokàn ó jókòó lẹ́gbẹ̀ẹ́ kejì so ibẹ̀ wọ́n ti confam death sentence ẹni tí wọ́n bá so bí wọ́n ṣe convict bèrè wípé ẹjọ́ ikú ni wọ́n ní kó máa lọ Ọ̀yọ́lé wọ́n yàn àwọn èèyàn tí wọ́n mú lọ ń gbọ́ dọ́hùn àròkọ tí wọ́n pa fún àwọn ẹrú ọba wà wọ́n pa èèyàn ó ní bẹ́ẹ̀ ni òun wá sí òun ní owó ni àwọn bá wọ́jà kadì agbára tí ń bẹ lára àwọn ló kọlù lọ́ba kú wọ́n bá sọ fún Aláàfin Aláàfin ní ọ̀dà ẹ lọ́ọ́ fi sí inú túbú à ń pa àwọn ìwẹ̀fà kan ní ààfin ní ọ̀nà Ẹ̀fà ọ̀tún Ẹ̀fà òsì Ẹ̀fà ló wà in charge of prison ẹni tí wọ́n bá ti fi inú iṣẹ́ àwọn ẹ̀lọ́ òsì Ẹ̀fà lọ́ọ́ fi sí inú túbú lọ́dọ̀ ẹ̀ nígbà táwọn ọba gba àwọn arúnmalẹ̀ àwọn ọmọ àwọn èèbọ̀ sọ gbà tí ó wá di pé wọ́n wà látìmọ́lé wọ́n ní irúnmalẹ̀ kan bẹ àjọ̀nú kan bẹ tí ń pa àwọn èèyàn an invisible spirit tí àwọn tó bá lọ pọnmi wọ́n èrè ìwà yóò pa wọ́n. ẹ dákun sẹ́lẹ̀ bá wa dárúkọ àǹjọ̀ náà. Ẹlẹ́mọ̀sọ́ ni à ń pè so Ẹlẹ́mọ̀sọ́ ni so ìgbà tí Ọ̀yọ́lé náà ni o ìgbà tí kò kí n sí Ọ̀yọ́ àti bàbí Ọ̀yọ́lé ló ti ṣẹlẹ̀. ìgbà wọn wá wípé ni ẹni tí wọ́n wá gbóúnjẹ fún ẹni àtìmọ́lé pé báyìí ó ní ẹjọ́ òun lọ ẹ sọ fún bàbá ẹ sọ fún kábíyèsí kójú òun lọ kojú ẹ kí ló kojú wọn yẹ máa rí ó ní ẹjọ́ òun lọ kojú ẹ ẹni yẹn ṣe lè máa dúnkokò mọ́ ìlú náà bá lọ mú hàn kábíyèsí ní ẹjọ́ ọlọ wọn jọ pitú fúnra wọn òun àjọ náà for several hours eventually ó kọ́ńkà àjọ náà ọ̀pá ó gé orí rẹ̀ wá sáàfin òkìkí kan wà láàfin pé gbogbo ìlú ẹ wá wo ẹni tó gbé orí Ẹlẹ́mọ̀sọ́ tó gbé wá sí ìlú Ọ̀yọ́ òde Ọ̀yọ́ àwọn pé àwọn Ọ̀yọ́mèsì kí ni káwọn ṣe wọ́n ní jáwọn òbúlẹ̀ fún káwọn kọ́lé fún káwọn fi joyè bí wọ́n ti ṣe lọ sọ pé àwọn Aláàfin ọ̀dọ̀ ọlọ́lá ó ní kí wọ́n jọ wọn dọ́dọ̀ bàbá wọ́n bá lọ ọ̀dọ̀ bàbá ó ní ẹ dákun òun ò fẹ́ fi ìyàwó àtàwọn àwọn lẹ̀ ọlátẹ́ bàdáhùn
ẹ lọ dáhùn wípé kí wọ́n mú un padà síbi tóun ti wá kí wọ́n wí pé agbára Aláàfin àṣẹ Aláàfin òun wá jókòó síbẹ̀. wọ́n ní ṣé kò jù báà lọ, bàbá ní kò burú. Aláàfin bá ní ọ̀dà. Aláàfin Àjàgbó, mo ṣẹ̀ṣẹ̀ rántí orúkọ tó Aláàfin tó wà lórí oyè ńgbà náà. Aláàfin Àjàgbó lórí ní 1600 títí di 16 bóyá bíi 25 years lè reign àbí 30. lọ́nà wọn lọ bẹ́ẹ̀ bá bí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ yóò sọ pé ayé Aláàfin Àjàgbó ni Aláàfin fi hàn sí Ògbómọ̀ṣọ́. àwọn tí wọ́n ní Ògbómọ̀ṣọ́ gan-an initially Oúnjẹ̀rú, Àrẹ̀sà, Tìrẹsàdú àti Olúgbọ́n àti wọ́n ní Ògbómọ̀ṣọ́ àti wọ́n ní Ògbómọ̀ṣọ́. ṣùgbọ́n nígbà tí Aláàfin ti mú àwọn ẹrú ọba tẹ̀lé tó ti ní káwọn ẹrú ọba tẹ̀lé lọ kí wọ́n lọ bulẹ̀ kí wọ́n kọ́lé fún un kí wọ́n dá lọ́lá. àgbà tí wọ́n dé Ògbómọ̀ṣọ́ ni wọ́n ní ẹ̀yin Oúnjẹ̀rú pẹ̀lú àṣẹ Aláàfin ẹ wá o. nígbà wọn pe gbogbo àwọn baálẹ̀ ǹjọ́ ni ẹni tó wá yìí ó ṣe Ọ̀yọ́ lóore ó ṣe Aláàfin lóore. Aláàfin wa ní káwọn fi sọlẹ̀ sí òní kó máa lọ ṣe gbogbo ọ̀hún máa lọ sọ̀hún ibi àti dìdú sí oyè Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ nù. Aláàfin kó lọ mọ sọ̀hún ní pé kó di gbogbo bẹ̀ mú. so òun ní ó ìpòsẹ̀ lé gbogbo àwọn tí wọ́n nílẹ̀ lórí. ibi tí títí di bíi 1958 baálẹ̀ wọn jẹ dédé 1960 ìgbà Chief Akíntọ́lá ọmọ Ògbómọ̀ṣọ́ tó di premier tó take up lọ́dọ̀ Awólọ́wọ̀ ló yí oyè ìlú rẹ̀ sí ọba. baálẹ̀ ni án. so ohun tí mo wá fẹ́ ibi Ṣọ̀ún tí mo wá ń bá lọ tẹ́lẹ̀ ká tó yá bàrà lọ sí Ògbómọ̀ṣọ́ ibo mo rí tá a bá dé náà. ọ̀rọ̀ nípa Ọ̀yọ́lé náà ní bá ṣe padà sọ́yọ́lé tí àwọn ọba yòókù ń jẹ kó tó di pé wọ́n wà bẹ́ẹ̀ ní 1805 ní ọba ní ogun Bòròró àwọn Fúlàní ni wọ́n tú Ọ̀yọ́lé. kí sì ló fa títú ní 1785 Aláàfin fi Àfọ̀njá ó fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò. Aláàfin wo sà? Aláàfin Àọlẹ̀kọ̀ orí Àọlẹ̀ ni Aláàfin ní Ọ̀yọ́ ti tú. Aláàfin kí ló kọ ẹ̀ tí ń jẹ́ Tẹ̀là Olúkúewu. Aláàfin Tẹ̀là Olúkúewu ni ó fi Àfọ̀njá jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò. Ààrẹ Ọ̀nà Kakanfò dúró bíi supreme commander ní gbogbo Yorùbá forces torí pé àwọn tí wọ́n bá jẹ́ ẹ̀ṣọ́ there were 70 ẹ̀ṣọ́s àwọn military commanders 70 níbẹ̀ ní Yorùbá land. ó ń bẹ l'Ábẹ́òkúta ó ń bẹ ní Iléṣà ó ń bẹ l'Ọ́yọ́ so gbogbo káàkiri Yorùbá 70 ní ṣùgbọ́n lórí wọn ò ní Ààrẹ Ọ̀nà Kakanfò. so Aláàfin fi àfẹnjọba tradition ẹni tí Aláàfin bá fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò kò gbọdọ̀ dúró nílùú pẹ̀lú Aláàfin. àwọn Ògbómọ̀ṣọ́ ti jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ́ẹ̀mẹ́ta. àti jẹ lẹ́ẹ̀mẹ́ta. ṣé irú Ìbàdàn Ẹ̀gbá gbogbo wọn náà ti jẹ? wọ́n ti jẹ rí. Aláàfin ni máa ń install wọn ní wọ́n wàá gbé oyè lọ sí. ẹ má bínú mo ní ìbéèrè kan ǹjẹ́ bóyá àwọn Aláàfin àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò ṣé Aláàfin ni ó kàn wò pé ẹni tó tọ́ sí ní ìní àbí wọ́n máa ń fi fáyàn? ẹ ṣeun ṣe rí fún àpẹẹrẹ nígbà tí Chief Samuel Ládòkè Akíntọ́lá SL tó gbapò Awólọ́wọ̀ nínú Action Group tó jẹ Premier Western Nigeria ó jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò. Aláàfin Gbádégẹṣin ló fi jẹ ní 1961 àbí 62 ló fi jẹ between 62 and 63 ló fi jẹ. so ṣùgbọ́n nígbà tí Akíntọ́lá kú wọn ò jẹ mọ́ ṣùgbọ́n nígbà tí ó wá di pé
MKO Abiola báyà ẹ lè mọ̀ tó olóṣèlú ni ó bẹ́ẹ̀ ní ni. ó dá Concord Press sílẹ̀ Hmm. tó òun gbà tí òun náà ní ITT chairman tí mo wá fẹ́ fàyọ́ ńbẹ̀ ni pé ó jẹ́ pàdé pẹ̀lú Aláàfin tó gbéṣẹ́ Aláàfin wa ní ọ̀rẹ́ òun kóun ó fi ọ jẹ ó sì ti jẹ Basọ̀run of Ìbàdàn tẹ́lẹ̀ tí Olúbàdàn fi jẹ àwọn nìtọ̀ èyí tó wá borí tìbàdàn lọ wá sórí ètò òun ó fi ọ jẹ throughout Yorùbá empire ni ní Ààrẹ Ọ̀nà Kakanfò Aláàfin wa fi jẹ ní MKO Abiola. MKO Abiola ló fi jẹ Kakanfò Abiola ṣùgbọ́n because of religion ṣe mọ̀ pé Muslim fanatics ni so kò gbà kí wọ́n ṣe gbogbo orò tí wọ́n máa ń ṣe torí gbogbo orò tí wọ́n máa ń ṣe. ó ṣeé ṣe kó mọ̀ kú bó ṣe kú nǹkan. wọn ò lè rí mú bẹ́ẹ̀ ogun bá dé báyìí yóò pòórá yóò pòórá ṣùgbọ́n ó ní ẹ̀sìn òun ò gba gbogbo àwọn tí wọ́n bá fi hàn jẹ táwọn wà gbé awọ ẹkùn wọn ò gbé sí wọn ní wọn ò gbé kọ́ wọn lọ́rùn. ẹ dákun ẹ má bínú mo tún ní ìbéèrè ṣé mọ̀ pé ọ̀làjú ti dé bá gbogbo nǹkan àwọn ìtàn tẹ̀sìn bá wa sọ ìtàn ìgbà wáṣẹ̀ ìtàn ayébáyé ni ìbéèrè tí mo wá fẹ́ béèrè ni pé bọ́làjú ṣe ti dé àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò tán tún jẹ nísìnyí ǹjẹ́ wọ́n sì ń ṣe àwọn orò yẹn fún wọn. wọ́n ń ṣe fún wọn ṣe rí ti èyí tó jẹ́ káyìn tó wà lórí rẹ̀ nísìn Gani Adams Ìbà Gani Adams ẹ máa gbọ́ ọkọ ẹ̀. bẹ́ẹ̀ni. olórí àwọn OPC wọ́n ṣe àwọn orò wọ́n ṣe díẹ̀ fún kò gbà kí wọ́n ṣe torí pé agbára kún agbára ní tiẹ̀ alágbára ní Gani Adams ní tẹ́lẹ̀ so wọ́n ṣe fún wọ́n ṣe mo ò ṣe tán èyí tó yẹ pé tí ọ̀tá tí wọ́n bá ń yìnbọn rí yìn báyìí òfurufú fẹ́ tẹ̀ ní ìbàjẹ́ AK-47 ìbàjẹ́ kínní torí Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá ló lọ tẹ Ìlọrin lọ tẹ Ìlọrin tí a bá ń kí Ìlọrin wọ́n ní Ìlọrin Àfọ̀njá ṣùgbọ́n nígbà tí ó bẹ̀ sí disobey Aláàfin kò gba kọ̀mándì Aláàfin mọ́ Aláàfin wa instruct Basọ̀run Ògúnmọ́lá ńbàdàn wípé ẹ ṣígun lọ́ba ẹ lọ́ mú wa àwọn ogun ti bí náà ṣùgbọ́n nítorí wọ́n ṣẹlẹ̀ ni pé káwọn ogun ti Ìbàdàn tó dé àwọn ogun tọ̀yọ́ nígbà Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá rí pé ogun ọmọ nǹkan ọ̀hún mọ́ tí wọ́n bá sì ti mú un wọ́n mú un lọ́dọ̀ Aláàfin lọ́yọ̀ọ́lé. òun ò sì fẹ́ forí balẹ̀. tí wọ́n bá sì ti mú lọ́dọ̀ Aláàfin wọn ni wọ́n bẹ lórí sídìí Ògùn kí wọ́n rọ̀jẹ̀ sídìí Ògùn wọ́n wá lọ negotiate pẹ̀lú àwọn kan bẹ tá à ń pè ní Álímì àwọn Fúlàní tá náà wà lọ́rẹ̀ tí wọ́n ń ṣàṣàkọọ́lẹ̀ fún Àfọ̀njá. Àfọ̀njá tẹ́lẹ̀. wọ́n ní tẹ́ ẹ bá lè sọ́pọ́ọ̀tì ọ̀hún tí ọ̀hún wí ní ogun Aláàfin àti ní àti sọ́pọ́ọ̀tì rẹ̀ òṣòro yáwọn ó múlẹ̀ táwọn bá múlẹ̀ táwọn bá sẹ́ndì sí gbogbo àwọn èèyàn wọn ní northern region tí wọ́n bá wá yáwọn ó múlẹ̀ pé ó fi àwọn ṣe ọba lóní ọ̀dà ó ti mọ̀ pé kíkọ́ kúkú mọ́ pa wọn ni tẹ́ ẹ bá ṣe ọba tẹ́ ẹ bá jẹ́ tẹ́ ẹ̀yìn ẹ bá fà kalẹ̀ tó bá jẹ́ lẹ́yìn rẹ̀ òun ó jẹ́ pé káwọn àkọ́kọ́ jẹ́ kojú ọmọ bàtì ọ̀sá sọ̀bìtì fún wọn náà bá múlẹ̀ àti àwọn gúrùpù Àfọ̀njá ìgbà wọn ń jagun lọ tógun ṣe àwọn Ọ̀yọ́ ilé ni ó ní àti lọ jagun nígbà wọn wá dé fún tí wọn ṣe wọn ní ogun ti dé bodè ó bò ní Aláàfin káàtì á gbọ́ pé wọ́n gbé Aláàfin lọ Aláàfin nígbà wọn ní Àfọ̀njá ló sígun báwọn ti lọ Álímì Fúlàní ló lọ rán àwọn ọfà ẹṣin tí wọ́n máa ń ta ọfà lórí ẹṣin wọ́n wá rọ́ọ̀dé bíi thousands tẹ́kẹ́ tí wọ́n bá ń tẹ́sí bá ń sáré báyìí wọ́n máa ta ọfà wọn sì máa ṣe. kì í ṣe pé bóyá àwọn lóògùn tó Yorùbá. àwọn olóògùn tó Yorùbá. ṣùgbọ́n ọfà ni wọ́n fi ń jà. ọfà Ògùn náà ni kò síbi tó bá wọ̀lá
ẹni ọba wọ̀ bó jẹ́ irin lọ́ba wọ̀ kò ní survive. So bàbá wa Aláàfin wa gbọ́ wípé Àfọ̀njá ló ṣẹ́gun wá, Aláàfin wa bínú, ó bá kó sínú yàrá agbára rẹ̀, yàrá oògùn rẹ̀, ó bọ́ bẹ́ẹ̀, ó bá mú ọfà, arrow 3 ló mú, arrow oògùn, ó tà kan sọ́nà Ìlọrin, ó fi Àfọ̀njá bú gégùn, ó fi ṣépè pé àrọ́mọdọ́mọ rẹ̀ ẹrú ọmọ Álímì, ìyẹn pé ẹrú Fúlàní lẹ́ẹ̀ máa ṣe. Nínú ò jẹ́ wọn rí ọba jẹ ní. àwọn èèyàn sì ń sọ pé Aláàfin Àólẹ̀ pé ní ó ẹ̀yin sẹ́yìn náà ní sẹ́mi pé orí rẹ̀ ní orí ogun rẹ̀ ńgbà tó ń ti bọ́ sí orí oyè, orí rẹ̀ lógun ti bẹ̀rẹ̀, orí rẹ̀ lọ́yọ́ létí tú. Aláàfin Àólẹ̀ arógangan abókèṣe òyìnbó òṣokùn, àmọ́ ìwà kìtàn rẹ̀ ní bàbá ń kì. So òun ló wá bọ́ sí yàrá agbára rẹ̀, ó mú arrow 3 tó gùn, ó wá bọ́ sí orí òkè, ó ta ọ̀kan sọ́nà Ìlọrin, tó ta sọ́nà Ìlọrin ló fi Àfọ̀njá gégùn wípé àrọ́mọdọ́mọ rẹ̀ ẹrú Álímì wọn máa ṣe. Ó ta kan sọ́nà South West kìnínní látọ̀yọ́lé ló ti ta wípé àrọ́mọdọ́mọ Yorùbá ẹnu yẹn ò lè kó látàárọ̀ dalẹ́, ègún ní ń tọ àwa Yorùbá lẹ́yìn, lọ́jọ́ pé ntẹ́yẹ Ẹ̀gbá bá sọ kẹ́ bà lẹ́nu Ìjẹ̀bú, ntí Ìjẹ̀bú bá sọ kẹ́ bà lẹ́nu Èkìtì, kẹ́ bà lẹ́nu ìkan náà sì ní gbogbo wa. ọ̀kan sì ni á. ṣe èèyàn rí pé làwọn oníkìní máa wípé ègún Aláàfin ní máa ń da gbogbo àwa Yorùbá láàmú. So ẹ̀kẹta ọ̀tá ò náà ó sàtà ọfà 3 lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ gbé lọ́wọ́ sígbà ìgbà wọn ni pé yóò mú ẹ̀tù, yóò ta sọ́wọ́ báyìí, yóò dà sẹ́nu, within 5 minutes yóò give up. So nígbà tí àwọn Fúlàní wá gba Ìlọrin mọ́ Àfọ̀njá lọ tí wọ́n jọba, nígbà ọba wọn kú, Àfọ̀njá ní òun lọ́kàn, wọ́n ní àwọn ń bọ̀, àṣà tó lọ tún kó ogun wá ni, wọ́n bá ṣígun sí Àfọ̀njá, ogun bá bẹ̀rẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ní jagun, ogun Ọ̀fà ń wá ni wọ́n èdè fìtì Àfọ̀njá. Ọ̀fà 36 arrow ló wọlé sí Àfọ̀njá là, tẹ́lẹ̀ pé ẹyọ kan tó bá wọlé sí yàn là, ó ti 36 ló wọlé sí là. Pé ogun sì wà, ìyún proof pé òun náà jẹ́ ẹni tó. Ó ti kú, kò sì ṣubú lulẹ̀, orí ìdúró ló wà, orí ìdúró ni. Ìgbà tó rí ogun tán ni àwọn ẹmẹ̀wà Àfọ̀njá wọn lọ gbé, wọ́n ṣẹ̀ṣẹ̀ á yọ ìbárò kó lára ẹ̀, wọ́n lọ sìnkú ẹ̀. Ntí Ìlọrin fi fọ́ọ̀tì sí ọwọ́ Fúlàní nù, torí mo rántí ńgbà tí a jẹ tí mo joyè 1993, ọdún kẹta tí mo joyè, Kábíyèsí kó àwọn olóyè, baálẹ̀ oko wa àti àwọn Ọ̀yọ́mèsì, àwọn onílù, ó ní à ń lọ sí Ìlọrin lọ́dọ̀ Emma Sùlú Gàmbàrí ló wà ńbẹ̀. So ibi tá a ti ń lọ, nígbà tá a dé, Kábíyèsí gba bọ́ọ̀sì 4 àbí 5 fún wa. Àwa dé Ọ̀tẹ́ ní boundary Ọ̀yọ́ state àti Kwara. Àṣé Sùlú Gàmbàrí àtàwọn olóyè rẹ̀ wọ́n ti wá jókòó dè wá. Ọ̀mbrélà kọ̀ọ̀kan tó ibi gbogbo rédíọ̀sì bí 6 rẹ̀ ni wọ́n fi ta lé ẹ̀mí àwọn lórí. Àga ìgúnwà rẹ̀ wọ́n gbé síbẹ̀, ó jókòó tí a ń fẹ́ látẹ́gùn. So bí a ti ń bà ni Aláàfin bá stop, gbogbo wa náà bá bẹ́ẹ̀ sí stop, la bá sọ̀kalẹ̀. Aláàfin bá sọ̀kalẹ̀ ló ní Sùlú Gàmbàrí, we are supposed to be in your palace, we are going to your palace. Sùlú Gàmbàrí dìde, ó ti dìde, Aláàfin nawọ́ sí. So olóṣò sẹ́mi àmọ́ pàmò Muslim wẹ̀ dọ́gba olóṣò ni. Àwọn dọ̀ngárì tí wọ́n kó agbádá ìsẹ̀mọ̀ agbádá ńlá ni wọ́n ti agbádá wípé kọ́ máa yìí lẹ̀ táwọn èèyàn rẹ̀ wọ́n tó máa ń rán ẹ 6. So ọ̀sà lóṣò, wọ́n ní àwọn fẹ́ wá bọ̀ ní, ó ní Aláàfin ìwọ ló ní ilẹ̀ rẹ̀, Ọlọ́run ìwọ ló ní Ìlọrin, Ọlọ́run kàn kádàrá wípé àwọn làwọn ń jọba ń bẹ̀ ni. Ọwọ́ á wo dẹ̀rẹ̀ wò ni, ó sì yẹ káwọn wá receive ẹ̀, káwọn pàdé ẹ̀. Tabakọ wọn bá jọ kó nu ọkọ̀ Emma Ìlọrin,
la bá lọ la bá gbá tẹ̀lé wọn títí ceremony ń ṣá grand lọ́dún royal reception náà fún wa torí ìjọ náà kí ni ẹnìkọ̀ọ̀kan tó bá máa jẹ tó bá yẹ pé ẹran adìẹ lẹ́ẹ̀jẹ̀ wọ́n ti yọ ìfúnkùnbí adìẹ odidi wọ́n ti gé ẹsẹ̀ gé orí kù wọ́n sì fún yín ní ọ̀bẹ tẹ́ẹ̀mọ̀ ìyá gíní fáwọn lèmi jẹ àhó ẹ̀tù ni mo jẹ ẹni ọmọ túwó ráìsì jẹ túwó kìnní ẹni ọmọ yán jẹ wọ́n ṣàṣèké Aláàfin ṣùgbọ́n wọ́n èlò bíà minerals juice níta mọ̀nà àṣà ní tí máa fẹ́ fàyọ́ ń bẹ́ nígbà tá a fẹ́ máa bọ̀ wọ́n ti kọ líìsì gbogbo àwọn pa rẹ̀ ti kọ líìsì gbogbo àwa olóyè tá a lọ nígbà tá a kò bẹ̀ wọ́n fún wa envelopes a ti kó ń bẹ̀ tá a dọ́yọ̀ ààfin náà gbogbo wa darí sátà láàfin ìyẹn ṣe ń tẹ́ ẹlẹgbẹ́ jáde so àǹtí kò sì sí níjọ́ tí ìgbẹ́ni ẹ̀dọ̀ náà kọ́ ni àbí tó náà tó ní owó báyìí ní bẹ́ńdẹ̀ Aláàfin kó wa lọ 1993 or 94 kọ́ ni a lọ wọ́n sì wá ní hòtẹ́ẹ̀lì tí olówó ọ̀hún yálẹ̀ owó lélẹ́yìn ó ní yunifásitì ó ní kìíní wọ́n tọ́jú wa tó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ibi tá a máa ń lọ tó yẹ pé royal reception wọn máa ń fún wa ní tí màá fẹ́ fàyọ́ bíi tí à ń bá lọ ibi ńlá bá ti Ọ̀yọ́ wa dé. Ibi tí wọ́n ti pa yín ló mú yín yà lọ sí Ìlọrin pé àwọn náà sì mọ̀ gẹ́gẹ́ bí àti ọba Ìlọrin o àti àwọn ọmọ Álímì gbogbo wọn pátá wọ́n mọ̀ wípé Yorùbá ló nílẹ̀ Olódùmarè kàn fáwọn láṣẹ láti fi jọba ń bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni bí èèyàn ti jẹ́ náà nígbà tí ẹ fi mọ̀ pé lóòótọ́ Ọlọ́run kádàrá pé Aláàfin ló nílẹ̀ ní 1926 láyé àwọn òyìnbó tí a ń rúlò wa resident ni máa ń gbé Ọ̀yọ́ ní lọ́nà orí òkè lọ́nà àbí ti tẹlifíṣàn wa resident òun ló máa jẹ́ gọ́vnà D.O. ní gbogbo àti Ìbàdàn Ẹ̀bákúta Benin Wari gbogbo D.O. ní máa bẹ̀ ṣùgbọ́n divisional district officer làwọn D.O. ṣùgbọ́n àwọn ìbò náà ní D.O. ṣùgbọ́n ẹni tó máa ń jẹ́ overall kínní ni residence yẹn máa ń wà ní Ọ̀yọ́ tí ó máa tọ̀ káàkiri ọ̀dọ̀ àwọn D.O. yẹn ìbò náà ni à ń pè ní Captain Ross àwọn ni a wá sọ fún from foreign office ní London ni a pàṣẹ fún residence pé kí Aláàfin demarcate boundary láwọn ìlú sí ìlú Aláàfin Ládìgbòlù ló ní 1926 ló demarcate boundary between Ẹ̀gbá and Ìbàdàn à ń pè bẹ́ẹ̀ ní tabadé ìlú gùn tàbá ń lọ sábẹ́kúta tabadé ìlú gùn à ń pè ibìkan ní Bàkàtàrì òní boundary igi t'Aláàfin Ládìgbòlù lọ òní lè jẹ́ òní Aláàfin Ládìgbòlù náà lè lọ demarcate ààlà Ìjẹ̀bú àti Ìbàdàn ní etí Mámù igi náà lọ síbẹ̀ Aláàfin Ládìgbòlù náà lọ demarcate Ifẹ̀ àti Ìjẹ̀ṣà igi náà lọ tẹ̀ ṣe boundary wọn so gbogbo àwọn ilẹ̀ Yorùbá báwọn Aláàfin lọ kìnní nígbà náà. láti má fi jẹ́ kí ìjà ò wáyé. torí nígbà tí wọ́n kálukú ọ̀bá máa boundary wọ́n máa jà tí wọ́n máa para wọn. àwa la ní bí. léyìn tí jẹ́ nù. ẹ ṣeun ẹ kú atótónu látàárọ̀ ẹ̀mí yín ó gùn fún wa a dúpẹ́ gan lọ́wọ́ yín torí pé àwọn nǹkan tí ò yé wa ẹ láyé wa Olódùmarè ó jẹ́ pẹ́ fún wa láṣẹ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè. ìbéèrè kan ń tawọ́ tasẹ̀ nínú mi ẹ má bínú o wípé ìtàn kan jẹ́ kó yé wa pé wọ́n ń pe ẹnìkan ní Gà gẹ́gẹ́ bí tó jọ bí òwe ẹ̀yin àgbààgbà wọ́n ní bó o bá láyà ò sì kà pé bó o bá rí kú Gà wàá sòótọ́ ẹ dákun ǹjẹ́ ẹ lè bá wa sọ díẹ̀ àti nípa ìtàn Basọ̀rún Gáà pàápàá jùlọ ṣé Ọ̀yọ́ àti Bàǹbí ló ti ṣẹlẹ̀ ní àbọ̀yọ̀lé àti ọba tó ń bẹ lórí oyè nígbà náà. ní
Ọ̀yọ́ ilé ni. Hmm. Ṣé ẹ rí àwọn Basọ̀run Gáà, àwọn ni wọ́n ní oyè Basọ̀run. Láyé ijọ́hun gbogbo àwọn Ọ̀yọ́mèsì máa ń lo Ògùn. Basọ̀run náà máa jẹ́ jagunjagun náà lòun náà tí ó kó àwọn ọmọ ogun tí wọ́n ń sọ́pọ́tì Aláàfin. Ṣùgbọ́n Basọ̀run Gáà jẹ́ is a wicked, powerful and wicked Basọ̀run. Tó yẹ wípé k'Aláàfin máa pay homage sóhun, Aláàfin tó wà lórí oyè ńgbà náà, Aláàfin Abíọ́dún Adégoolú. Òun reign for 14 years. From 1789 to 1790, 14 years lọ́sà rúùsà. Ní tí mo fẹ́ fàyọ́ ń bẹ̀, gbogbo àwọn Ọ̀yọ́mèsì èyí tí ọba ti comply pẹ̀lẹ́ pípa nípa wọn. Àní ọmọ ọba kan tí a ní kó lọ wò bọ́ bá wà ní òní kí ló kọ ẹ. 1803 ló fi rú. From 1789 to 1803. So kí ni ó kọ rẹ? Ó ní Àgbọ̀nrín. Ṣé ẹ mọ̀ pé Àgbọ̀nrín ni ọkùnrin, Àgbọ̀nrín ni obìnrin. Ní orúkọ tó bá relate mọ́ royal family báwọn. Àwọn ọkọ tó relate mọ́ royal family ni Àfọ̀njá, Tẹ̀là, Làálà, Àké, Àgbọ̀nrín, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ dákun náà bínú, Àgbọ̀nrín, mo ṣe bẹ́ẹ̀ ẹranko igbó ni wọ́n ń jẹ́ Àgbọ̀nrín. Ó rí bẹ́ẹ̀ kò sì rí bẹ́ẹ̀ lóòótọ́ wọn mọ àwọn ẹranko kan bẹ tí wọ́n ń pè ní Àgbọ̀nrín. So ìgbà tí ó wá ní Àgbọ̀nrín lòun là ní Basọ̀run Gáà ní Àgbọ̀nrín ni ẹ mú ọyẹ ẹ bá òun bẹ́ẹ̀ lórí. Obìnrin ọmọge ọmọ bẹ́ẹ̀ lórí. Ìròyìn wá lọ ọ wá ní b'Aláàfin ọba máa wá sọ́dọ̀ òun ò ní wá sọ́yé ààfin wá pé òun méjì. Aláàfin sì ó fẹ́ ààrẹ. Aláàfin lọ ó pé òun méjì lẹ́ẹ̀kínní ìyẹn ló wá bí gbogbo àwọn Ọ̀yọ́mèsì ló bí gbogbo ìlú nú àná àwọn plot against ẹ̀. Ikú oró òun ìpá. Ikú oró tó brutal ni a fi pa Basọ̀run Gáà. Ẹni a fi so àwọn ilé tí wọ́n jẹ́ ìran Basọ̀run Gáà lọ́yọ̀ọ́ ilé kúlukú ní àṣìpa. Wọ́n kọ 3 parallel mark. Wọ́n kọ là mẹ́ta báyìí. Ilé olóònú níbẹ̀ ní Ṣẹ̀kẹ̀ wọ́n ń pè ní ilé bàbá. Àwọn akọ 11 àrùn Basọ̀run Gáà nù ṣùgbọ́n wọ́n ti bá ní wọn. Ṣé kò wá sóyè tí ń jẹ́ Basọ̀run mọ́ nílùú Ọ̀yọ́? Basọ̀run ń bẹ ṣùgbọ́n àwọn ìran wọn ti bá. Wọn ní ìjòyè mọ́. Wọn ò jọyọ̀ sọ. Ẹ wá wo èyí tó wà ní orí oyè ní ìsìn ní Basọ̀run tí wọ́n látọ̀ àgọ́dọ̀ Ọ̀yọ́ ní. Torí nígbà tá a ti bàdé Ọ̀yọ́ ní ogun wọn ń jà tí wọ́n jagun lọ òkè ogun jagun káàkiri láti máa fi bring àwọn èèyàn under their control. Àwọn tí náà ti máa ń bá Aláàfin lọ sí ogun Basọ̀run àpètí ìjẹba Basọ̀run nígbà náà à ń pè ní Gbénlá. Ará area Kwara òkè ló ti wá. Ọdẹ náà ló ń ṣe. À ń pè ní Gbénlá. Gbogbo àwọn Basọ̀run lọ́yọ̀ọ́ ní ìran Gbénlá ni ancestor wọn. Jagunjagun ni ó sì wà powerful. Gbénlá, Ẹlẹ́mọ̀nà, Ọ̀já, Ẹlẹ́bú àti bí àwọn mẹ́ta kan àni a máa ń bá Basọ̀run Àtìbà lọ sógun. Wọ́n wá ń bọ̀ ní ọdún náà odò Ògùn ẹ máa bíríìjì odò Ògùn lọ́nà Ṣẹ́yìn. Tó pa l'Àbàdàn sí Ṣẹ́yìn. Ṣẹ́yìn náà lọ kọjá lọ bẹ̀rù ṣùgbọ́n níbí náà tẹ́ bá ń lọ sí Ṣẹ́yìn láti ibi Ọ̀yọ́ ń bí rí náà ní boundary Ọ̀yọ́ sí Ṣẹ́yìn. Odò ńlá ni o tó bá kún. So nígbà tí odò kún Àtìbà bó ti bá wọn fòtò kò mọdò wẹ̀. Kálukú wọn kú nínú odò. Ẹlẹ́mọ̀nà wa ń fi odò wa ń gbé Àtìbà lọ ní Ẹlẹ́mọ̀nà wa ní Gbénlá ọ̀rẹ́ rẹ̀ mà lodò ń gbé lọ yìí ó ti gbé lọ bí èyí sí ìsàlẹ̀ ńbẹ̀ lẹ́nu Gbénlá bá kán omi bá swim ọlọ gbé ó pọ̀n ó gbé wá sí. So Ẹlẹ́mọ̀nà wa fi ń ṣe yẹ̀yẹ́ pé bó ti lágbára tó yìí àsọyé òtún bá ń tẹ́ni ọ́ nínú omi wíwẹ̀ ìrò ẹ̀mú ìwẹ̀ Àtìbà òṣìṣẹ́ ọ̀sá pàṣípàṣípì pé kò dùn òun kò àtẹ́kọ̀ lísìnsìn ti ń sọ àṣọ sí wà nú ẹ̀. Nígbà tó wá yá tó gbá rí gbá tí kínní
wọ́n wá fẹ́ jẹ Aláàfin wọ́n dífá àwọn Ẹ̀gbá Àtìbà ń bẹ ta ni ó jẹ Aláàfin ṣùgbọ́n bíi pé ẹ̀rù Àtìbà bà wọ́n ní àwọn Àtìbà àwọn Ẹ̀gbá ẹ̀ ní ìwọ náà ló jẹ́ torí àwọn ẹ̀kọ́ powerful kò sẹ́ni tí wọ́n lè jẹ́ tí ó jẹ́ tí ò ní pa kò lè lo ọ̀sẹ̀ kan bẹ̀ tí ì pa wọ́n ní ìwọ náà ni ó jẹ́ ṣùgbọ́n fi ilẹ̀ fún bàbá jẹ Aláàfin bàbá Aláàfin ó jẹ Àtìbà àti ọjà Aláàfin ibi ó jẹ́ nígbà wọn dífá ibo ni yóò jẹ́ ààfin ibi roundabout tó wà níwájú ààfin ẹni ààfin ti bẹ̀rẹ̀ títí èdè ibì kan tá à ń pè ní Àgànjú court ilé funfun tẹ́rì ní tẹ́ bá ti wọnú ọgbà ààfin ilé funfun tẹ́rì lọ́ọ̀kan báyìí bíi hall ìgbà tí àwọn adífá wọn ní tó bá fẹ́ kí àṣẹ Aláàfin ó lè kárí ayé odò kan sì ń bẹ nínú ààfin pé odò ẹgbẹ́ odò wọn wà láàrin must be in between the palace kí àwọn extend ẹ̀ ní fi extend ẹ̀ sí ilé ọ̀nà àṣìpà pé káṣẹ ẹ̀mí kí wọ́n tẹ̀lé Ifá Orekù bí wọ́n bá dá ọjà lẹ̀ àbí wọ́n tẹ ìlú àbí wọ́n ṣe Ifá ni wọ́n bì àrí ìrọ̀rùn Ifá ní káṣẹ Aláàfin ó lè kárí ayé kí wọ́n gbé odò sáàrin palace ìyẹn ló jẹ́ kí odò wà bẹ́ẹ̀ bá nígbà bá yá ẹ̀ máa rí Aláàfin látòrí Àtìbà Ọ̀yọ́ àgọ́dọ̀ Ọ̀yọ́ ní látòrí Àtìbà títí dé Aláàfin tó gbéṣẹ̀ méje ni méje ni. ẹ dákun ṣé a lè mọ orúkọ àwọn méjèèjì. Àtìbà Àrẹ̀mọ Adélù alias Agúnlóyè ló tún ascend throne followed by Adéyẹmí I nígbà Àtìbà lò 20 years ó ascend the throne ní 1837 ó sì kú ní bíi 20 years later then Àrẹ̀mọ Agúnlóyè ascend the throne ní 1850 kìíní kan ni àsìkò ni à ń pè ní alias Agúnlóyè a wá sọ fún Basọ̀run ó sọ fún Kúrúmí Ìjàyè ní Kakanfò náà lọ́nà Ìjàyè Orílé nìbàdàn ìní wọ́n wá sọ fún wípé ogun báyìí kọ́ lọ ó kọ̀ máa ń lẹ̀ pé kọ́ lọ Kúrúmí ní Aláàfin 1 Kúrúmí 1 òun ò lọ ibì kankan mọ́ òun ò lè sin bàbá rẹ̀ lòún sínsìnsìn ìwọ náà wá tún borí òun ò sìn ọ́ bẹ̀rẹ̀ Aláàfin tí a ó dà Basọ̀run Ògúnmọ́lá nìbàdàn ó yá ó ní ẹ lọ mú àwọn èjì wọ̀ ogun wọn jà fún some years ìgbà tí Kúrúmí rí i pé ogun Aláàfin ọmọ sọ̀rọ̀ àǹdí òun wọ́n sáré lọ negotiate owó invite àwọn Ẹ̀gbá ogun Ẹ̀gbá a ní kí ni ó ṣe fáwọn a ní tẹ́ àbá ti win ẹ̀yin lòun kọ́kọ́ jẹ ọba lẹ́yìn yín òun ọ̀jẹ̀ tẹ̀mẹ̀ pé ààrẹ kíákíá pé ojú ọmọ tí nǹkan ọmọ dẹ̀ ní ẹ̀sìn ló fi sáré negotiate pẹ̀lú wọn bá gbà ìgbà tí wọ́n wá dé Ifá tógun ń gbóná gan tó gbóná wọ́n dé Ifá ní river Ọ̀sẹ́ ẹ gbọ́dọ̀ gòkè ibẹ̀ ẹ bá gòkè ibẹ̀ àwọn Ẹ̀gbá sì tẹ̀lé Ifá Kúrúmí ní kò sí nǹkan kan ó ní àwọn padà àwọn Ẹ̀gbá wọ́n jagun títí àwọn Ẹ̀gbá bá padà lẹ́yìn rẹ̀ Kúrúmí gòkè odò ibẹ̀ ni ogun ti round up ìwé ẹ̀sìn wo ni bàbá sí àpò bàbá da ẹ̀tọ́ ẹnu ó sì gbá ń bẹ̀ pé kànáà tí wọ́n yè mú un lọ ọ̀dọ̀ Aláàfin tí wọ́n bẹ̀rù ní tó Ògúnmọ́lá ọ̀hún tí wọ́n mú un lọ sí Ọ̀yọ́ kí wọ́n kókó para àwọn ní òkú ẹ̀ ní agbé wọ́n fi pé Kúrúmí Ìjàyè for years náà fi jagun for years ni ẹ̀yin tẹ́ bá ṣe history náà ẹ ti gbọ́ pa Kúrúmí Ìjàyè bí yóò ti jẹ́ nù. ẹ ṣé adúpẹ́ gan ni ẹ̀mí yín ó gùn fún wa. táwa ń pàdán lẹ́yìn Àtìbà Adélù alias Agúnlóyè Adéyẹmí alias Alólódò Adéyẹmí 1
òun kú ní 1895 àbí 1897. Then Aláàfin Láwánì à ń pè ní Agogo Ọjà, Aláàfin Amúbíẹyá Láwánì alias Agogo Ọjà tí ń dún gbàwòrò gbàwòrò, òun bọ́ bẹ́ẹ̀, òun lọ́dún 5. Ó kú ní 1905. Ó kú 1905. So Aláàfin nígbà tí tó wá jẹ́ kí ó fà ní pé àwọn Aláànítẹ̀ tí wọ́n jọ ọmọ Àtìbà, ọmọ 11 lọmọ Àtìbà, ọmọ 11 ni. Láwọn Aláànítẹ̀ tí ó wá kàn ní kò ríran mọ́, àgbà ti dé. Bí pé tí ìbá ṣe èyí pé ọmọ òun ẹ̀rù ń bà pé kí a má pọ̀ mọ́ ẹ̀, ó ní káàbúrò òun ọbàkan òun ọjẹ́ lọ́ba fa Adédọ̀kun Ìyàbọ̀lá Ládìgbòlù lọ́ba fà kalẹ̀. Ládìgbòlù so Láwánì ló sì bí Ládìgbòlù. Abágbé ẹ̀pẹ́ ni a máa fi orin tá a máa ń play lẹ́yìn rẹ́kọ̀dù látijọ́ ní gbogbo 1947 48 nígbà máa ń pẹ́ Ìyàbọ̀lá bàbá ẹ̀ lónìí ilẹ̀, Ládìgbòlù bàbá ẹ̀ lónìí ilẹ̀, ẹ bá ní pè é bí orin ogun sákárà ni. So tí mo fẹ́ fàyọ̀ ń bẹ̀, ìgbà tí Ìyàbọ̀lá Ládìgbòlù bọ́ bẹ́ẹ̀ ní 1911 ló wá ascend the throne. Òun sì lò 33 years. Ó kú ní November 1944. November 1944 ló kú. So January 1945 Aláàfin Adéníran ló ascend the throne. Ló bí Aláàfin tó ṣẹ̀ṣẹ̀ rẹ̀, Aláàfin Adéníran bọ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n political problems tó wà lọ́yọ̀ ńgbà náà àti riot ti Action Group Administration Awólọ́wọ̀ lọ́wọ́ premier ní ṣàṣẹ dìtrónù Aláàfin nù. Ọlọ́dún 10 1945 1955 wọ́n dìtrónù ẹ̀ ní Aláàfin Gbádégẹṣin bọ́ bẹ́ẹ̀. Gbádégẹṣin bọ́ bẹ́ẹ̀ 1956 wọ́n wálé làwọn ṣe kẹ́ni rẹ̀. Ìgbà tí Gbádégẹṣin òun kú 1968 then eléyìí wá bọ́ bẹ́ẹ̀ ní 1971 kan ní àbí 70 April lọ́bọ̀ rẹ̀. Àwọn náà pẹ́ lórí oyè jù. Ọlọ́pẹ́ 50 ǹjẹ́ wọ́n máa tó 53 àbí nǹkan ló lò lórí oyè. Àyà 52 or 53 years. Ẹni ó pẹ́ jù nílẹ̀ Yorùbá ní ọba òní Síkírù Adétọ́nà Ìjẹ̀bú-Land, Àwùjalẹ̀ of Ìjẹ̀bú-Land. Àwùjalẹ̀ of Ìjẹ̀bú-Land. April torí mo lọ bí kíní rẹ̀ lọ́dún April 2nd 1960 ló ascend the throne. Kì í parí lọ́ọ̀ tí ń rídì ní London tí ayé bàbá ẹ̀ fi ni wọ́n lọ mú wa. Bàbá lọ́kàn ó ní òun gbé fọ́mọ òun lọ́ọ̀ ní rídì ní London. Very young, báyá lójú ọmọ 23 lọ́ngbà náà ní a fi lọ mú wa. Ṣé ẹni yẹn sì wà lórí oyè jù? Ọ̀nbẹ nísìn Àwùjalẹ̀ ńbẹ Síkírù Adétọ́nà ọ̀nbẹ. Àgbà ti dé sọ̀nà. Ẹ ṣé gan ni ẹ pẹ́ fún wa. Ojú òní tí àmọ̀ rí yín bá láṣẹ lọ́wọ́ Olódùmarè. A dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí àǹfààní àti oore ọ̀fẹ́ tẹ́ fi gba àwọn Ẹ̀yà Yorùbá TV láti wá fi ọ̀rọ̀ wérọ̀ lẹ́nu yín. Olódùmarè yóò jẹ́ kẹ́mi yín gùn fún wa. Ìrọ̀rùn lẹ́ẹ̀fì jẹun ọmọ láṣẹ Olódùmarè ẹni jẹ́ lórí ìdùbúlẹ̀ àìsàn. A dúpẹ́ o. Ẹ dákun ẹ tún bá wa dárúkọ yín lẹ́ẹ̀kan sí àti ipò tẹ́ ẹ mú pàápàá jùlọ ọjọ́ orí yín. Èmi ni Olóyè Williams Olúṣọlá Ajíbádé, mo sì sọkún ìlú Ọ̀yọ́. Ẹjọ́ ọmọ ọdún. Mo sábà 83. Bí 83. Ẹ ṣeun yẹn pẹ́ fún wa sà, a mọ̀ rí yín bá. Mo láyọ̀ pé nígbà tá a bá tún wá láti wá fi ọ̀rọ̀ wá yín lẹ́nu wò ẹ tún fún wa lórí ọ̀fẹ́. Ẹ wá fún mi ní àsìkò ilé kọ gbogbo list àti date tó ń kálukú wọn ascend the throne right from Ọ̀rànyàn ilé kọ fún yín. Ẹ ṣeun yẹn pẹ́ fún wa sà.